gbogbo ẹ̀yin wa ẹ máa wo Bísí Ológe show pẹ̀lú Bísí Ẹ̀dúnjọbí. Son of the red soil. Ta ló ń pe creation ní dídá? Ta ló wá ń pe iyẹ̀pẹ̀ pupa? Ó lè pe iyẹ̀pẹ̀ pupa ní àmọ̀ àfi tó o bá fomi sí. Ìtorí ẹ̀ ni kò sẹ́ni tó lè tú. Yorùbá nìkan ló mọ̀ pé iyẹ̀pẹ̀ pupa lẹ sọ o, ṣùgbọ́n kì í ṣe iyẹ̀pẹ̀ pupa. Tí a bá fẹ́ mọ nǹkan, tí a bá fẹ́ sọ̀yàn dé yóò di nǹkan tí a fẹ́ mọ. Iyẹ̀pẹ̀ nìkan ò ṣe é máa yàn. Àfi tó o bá dà, tó o bá domi sí, tó o bá ṣe báyìí yóò tó wá máa mọ́. Ọlọ́run ò lè ṣe èèyàn pẹ̀lú iyẹ̀pẹ̀ pupa. Tó àwa nìkan lára àdìtú rẹ̀ lọ́wọ́ ní tí bí Ádámà ní Adá nínú àmọ̀ ńlá sopọ̀ tá a sọ di ọmọ Ádámà. Kò sí ìran kan nílé ayé ìtọ́gbọ́dọ̀ tó lè tú Ádámà. Èèbó wọ́n sọ Ádámà tiwọn, wọ́n sì sọ ìtàn tiwọn. Abraham gbogbo ẹ̀ wọ́n sọ lọ sọ́dọ̀ Jésù ìtàn tiwọn. Wọ́n sọ ti Abraham lọ sọ́nà ọ̀dọ̀ Jésù, lọ sọ́nà ọ̀dọ̀ Ànábì Muhammad. Ìtàn ti Lárúbáwá nù, ìtàn ti yín kọ́. Jábọ́ ọwá tán ọkàn tán Odùduwà jábọ́ látọ̀ Odùduwà ló ní bàbá ọkàn jábọ́ látọ̀ ló ní bá tán ẹyẹ pẹ̀pẹ̀lẹ́ díẹ̀ ọba mú àgbàdo kó ṣe dálẹ̀ láì lẹ́gbẹ̀ẹ́ ọkàn jábọ́ látọ̀ ní Odùduwà táwọn ẹ̀kọ́ ní bàbá. Bọ́ bá wo ìta àkọlé tí ń bọ̀ yìí lẹ́yìn eléyìí ó tún lágbára. Máa sọ fún yín tẹ́ fi mọ̀ pé gbogbo ń tó ṣẹlẹ̀ nínú Bíbélì títí dé epo pupa ọ̀dọ̀ wa ló ti ṣẹlẹ̀. Tí ó bá rí bẹ́ẹ̀ níbo lèyìn ó ti máa bọ̀ tí ó fi lọ fòkun pupa tí ó bọ̀ sí Ísírẹ́lì. Ẹ̀yin ọmọ Yorùbá á ń láti ṣe ọpọlọ. Àwa ló yẹ ká máa jẹ́ genius, àwa ló yẹ ká máa jẹ́ inventors, àwa gangan ló yẹ ká máa jẹ́ innovators. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ ti fi dìbà próbẹ̀lẹ̀ ní ọ̀gbọ́dọ̀ délé ìkọjá ọ̀gbọ́dọ̀ sí kíní. Àwa náà là ń ya ọmọ kékeré ńlá ìfàdà. Ọmọ mi ò kú pẹ̀lú láwọn gbogbo nǹkan ìṣègbà fear mongering and scare tactics ń fi Ṣàngó kọ́, ń fi kíní kọ́, ó ṣe wá jẹ́ bẹ́ẹ̀. Àfi pípa gbogbo ìbàtà wa kọjọ́ ìṣègbà wọ́n pa ọ́, wọ́n ń fi èpè pa ọ́, ń fi kíní kan pa ọ́. Kí nǹkan olóòka níbo ni gbogbo ilé ti ń ṣẹlẹ̀? Tí ìran tó jẹ́ pé àwa nìkan èèbó kan ọkùnrin méjì sùn nínú orí bẹ́ẹ̀dì kan, mo ti sọ pé wọ́n bára wọn sùn. Àwa a lè bá àbúrò wa, ẹ̀gbọ́n wa, gbogbo wa á sùn yàrá kan náà. Kò sí tí ó ṣẹlẹ̀, kò sí ìmọ̀ràn burúkú kan. Ìran tó nífẹ̀ẹ́ ara wọn ní ijó wo la wá gbogbo ẹ̀ wá dàrú. Àfìgbà tá à ń bọ àwọn bàbá yìí. Ẹ jọ̀ọ́ èyí bọ́ bàbá rẹ̀. Mo gbọ́dọ̀ ju bàbá mi lọ ni. Táni ò ní ju bàbá rẹ̀ lọ bí ìkọ́nà owó kè. Ìwọ́n tó bá ní ju bàbá rẹ̀. Èmi gbọ́dọ̀ ju Ṣàngó
pinpoint Odùduwà tó dé ó ṣe dáadáa ní ìfẹ́ ni ìjà nífẹ̀ẹ́ ara wa àfi kí a mọ gbogbo nǹkan tí a ti sọ sí wa ní àwọn bàbá àwọn role model tán fún wa làwọn tí a Ṣàngó wọ́n fi ṣe role model wa láti ẹ fi ṣe role model wa Ṣàngó bàbá wa gan-an bí a bá máa rí kí ni role model tí bàbá wa Ṣàngó yẹn tí a ṣe tí ó fi ju èmi lọ lẹ́nu mo gbọ́dọ̀ bẹ̀rẹ̀ kí ni nǹkan tó hard ṣé mo fẹ́ máa sára ni ṣé mo fẹ́ máa yọ ọ́nà lẹ́nu sìn so màá wá bèrè lọ́wọ́ ara mi báwo ni wọ́n ṣe kú a gbọ́dọ̀ ṣí Yorùbá lọ́pọlọ and it's not time to play just politics with it àbí ká máa parọ́ fún rẹ̀ pátápátá là fọ́jú that's why they can call me a radical king because mi ní fa ìran Yorùbá sẹ́yìn bá èmi gbọ́dọ̀ ju bàbá mi lọ ni bàbá ńlá ni mo gbọ́dọ̀ jù lọ but èèyàn mélòó ló lè sọ mọ̀ ti ju bàbá ẹ̀ lọ nínú inventions innovations báwo ni màá ṣe wá máa bọ àwọn bàbá mi báwo ni aláṣẹ ọba aláṣẹ ó tó ń wájúra lọ ṣókun á máa lọ ọkọ kànga ọba aláṣẹ tó jẹ́ òun ni aláṣẹ ìlú yẹn òun ló ń rólé fún Olódùmarè kò ṣe ráyàn ṣẹ́ gidi o iṣẹ́ ẹlẹ́yà ni máa ráyàn nínú kó ní kọ́ lọ sí òwò lóru kọ́ lọ wẹ̀ kọ́ lọ gbẹ́bọ sórí ta Olódùmarè ọ̀ràn yàn bẹ́ẹ̀ ẹ̀sìn tí a lẹ̀sìn Olódùmarè tààrà bọ́ọ̀ bá sì mọ bí ó ti rí ilé ọba ni ilé àṣẹ ilé àdúrà ní ṣọ́ọ̀ṣì ṣùgbọ́n lẹ́ni àwọn rí àwọn pásítọ̀ Oyèdépò pásítọ̀ Adébóyè àárín Ọlọ́run lára wọn àwọn ìránṣẹ́ Ọlọ́run àbí lára àwọn àfáà ẹ máa rí táwọn yẹn máa ṣe báyìí àwọn arọ́lọ́ Ọlọ́run làwọn yẹn máa páyà kí ni wọ́n rí lára wọn Ọlọ́run ṣùgbọ́n àrólé Ọlọ́run gangan wọn ò rọ́lọ́ lára ẹ̀ kí ni a rí lára àwọn ọba ẹ má jẹ lẹ́gbẹ̀ẹ́ o ó lè jẹ́ pé nìkan ló fi sábẹ́ bóyá Ṣàngó má jẹ́ Ṣàngó ọpa mi lọ́dọ̀ ẹ̀ wọ́n sọlé ọba dílé ìríra àwọn bàbá ńlá wa ló ṣe léyìí o ò dẹ̀ lè sọ pé you will be blindly following your àwọn bàbá ńlá rẹ̀ culture and tradition ó yàtọ̀ sí ẹ̀sìn orò ìdílé ẹ wá fẹ́ gbélé ọba lórí kìí ṣe nígbà tèmi èmi ò ní gbà bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ kò sọ tẹ́ níwájú Olódùmarè Olódùmarè ni wọ́n ń pè ní ẹni tó ní gbogbo odù òun náà ń pè ní Olódù Ifá kọ́ lólòdù o Ifá ọ̀mọ odù oxygen gbogbo yóò dẹ̀ lè bí ìbúlé ayé ìdáṣẹ́ oxygen kífá sọ odù oxygen tó gbá kò tẹ̀lé 16 ní agbóhùn fa 256 ní agbóhùn ìtí ń jẹ́ odù ó lè ká tó mọ odù tó lọ́n fi dá àwọn màlẹ́kà odù tó fi dá àwọn jẹ́mù odù tó fi dá àwọn táàrí odù tó fi kàá odù tí Sójúmọ́ tó fi ń kọ́ odù ní you must be given that talent you can't just build you can't just go and be do odù táwọn màmá wa bàbá pẹ́lá tó lò ń gbà yẹn lómìn gan ọmọ tí ó ṣe Ifá sọ odù magic wa
they don't have solution to your problem. Ẹnìkan tó tún close láti ní solution to your problem nílẹ̀ Yorùbá wọn lọ bá wọn gbogbo àwọn ọba yìí níbo ní akọrí sí. Nígbà tí ọmọ rẹ̀ láláṣẹ tó ọmọ rẹ̀ ní pé àfi ti bá lọ bọ òṣojú Olódùmarè wọ́n á sojú dání níṣojú Ṣàngó níṣojú Ògún sógun lọ fi ọjọba Ṣàngó gan dọ̀bálẹ̀ fún bàbá rẹ̀ Ṣàngó dọ̀bálẹ̀ bó la ṣe wá gbọ̀ báyìí mo Ètùnúpé wà mí ní èdè mo ní Ètùnúpé kí ló ń kọ Ṣàngó níbo ni ó ti wá ó lọ́wọ́ làwọn ń jẹ́ Ṣàngó ẹ̀yin Yorùbá wá ń forí balẹ̀ fún èdè Núpé kò sí Ṣàngó nínú ìtumọ̀ orúkọ tiwa o lè túmọ̀ bá a ṣe ń sọ orúkọ wọn pọ̀ Adéṣínà ni Adétóṣínà ẹnìkan kan máa sọ orúkọ mùsùlùmí ní ìsinyìí lórí ilẹ̀ Yorùbá la wà tó bá ń wó kọ tó bá lóko ọmọ Yorùbá pé màmá rẹ pé bàbá rẹ pé kí ló kọ Yorùbá mi tó ń jẹ́ Jòhánù tó ń jẹ́ Jọ́ọ̀nù tó ń jẹ́ Stóònù Robinson Crusoe tó sì jẹ́ kó kọ tí a kó kọ ayọ̀ mi. Kí Mr. Bernard kò ṣéǹjì orúkọ rẹ̀ ó ní kí ló kọ Yorùbá mi kí n fún ní ọlá mi lẹ́kan. Ó lè bá àmọ̀ túmọ̀ pé ọlá àwọn olè àdúrà ni ó kọ wà. Ayọ̀ mi dé, ayọ̀ mi ti dé, tèmi tọ́pẹ́. Adéwálé. Ayọ̀ dé, ayọ̀ ti dé. Tèmi Táyọ̀. Olúwadọ́pẹ́. Yorùbá dùn. Wọ́n ti ń mìíràn mọ́ ìdílé Yorùbá yìí ní gbàṣà wa jẹ́ o. Àní onífà òní ní ẹ lọ wọṣọ, òní ní ẹ wọ aṣọ tó bá ní kọ́lọ̀ yóò ní white. White tó sì ní àwọ̀ ẹ̀jẹ̀ mọ́tòmí ní tí fárí wọn ò máa tún ní. Ní tí fárí ní pé jẹ́ kínú ẹ mọ́ òde rẹ náà sì ṣe kí ni. Àbọ̀rọ̀ là á sọ fọ́mọlúàbí nítorí pé mo mọ̀ ẹ́ pé ààbọ̀ yòókù ọ̀bẹ bo ọ̀bẹ nù rẹ̀. Bí n bá ti sọ àbọ̀ fún ọ, àbọ̀ tí ń bẹ nù ẹ yóò papọ̀ yóò sọ di kíni. Odidi. Ẹni àbọ̀ là á sọ fọ́mọlúàbí. Odidi ni. Àwa èmi o Yorùbá pọ́nbélé ni ní àwọn ẹjẹ́ máa ní ẹ́míà yín tá a sọ fún wọn ní pé kò sífẹ̀ẹ́ ní Nàìjíríà yìí. Ìwọ sọ́tà kò tí ì sí tó burú jù tó o bá move out of the box one day because of unity because of love. Káàtì ẹ̀ má lè dá ẹ̀mọ̀ kó owó sọ Yorùbá níjọba. Kí ọmọ Yorùbá tí ń gbé ní Sókótó kó rí ọ gẹ́gẹ́ bí bàbá rẹ̀. Ọmọ Kánò tí ń gbé ní Ìwó kó rí mi gẹ́gẹ́ bí ẹ́míà ẹ̀. Níta ń sọnù ọmọ Ìjẹ̀ṣà kó rí mi gẹ́gẹ́ bí ọba rẹ̀ ní Ìwó. Sódà kò síbi tá a bá lọ kò ní sí ọ̀rọ̀ ọmọ mo dírẹ́sì bí igwe náà wọ́n sọ yín o ọmọ Ìgbò kó dọ́dọ̀ mi kó lè ní Igwe Eze kí n dẹ̀ fámọ́ra kí n bá wáṣẹ́ kí n bá wá gbogbo nǹkan kí ìyàwó jẹ́ níbikíbi tó bá wù tó bá fẹ́ gbé kìí ṣe kí síjí mọ́tò ó dé Kánò nísìnyí ká ní ọmọ Yorùbá ni ok ká lọ́mọ Yorùbá ni pé ṣe ọmọ Yorùbá ni. So they don't see him and we call ourselves Nigerians. Why would a king anywhere not be?
this book is not only about Orisha, it's not only about the future, ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá, ọjọ́ iwájú àwọn ọba. Because tí ọba ọba ti get it right, Nigeria cannot get it right. And we need Nigeria to get it right. So that the black nation, there is no black nation without Nigeria. Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.